Ìrírí ayé TV àwa làgbà. Ǹjẹ́ ìwọ mọ̀ ń gbà kí ọkùnrin fi ọyàn rẹ̀ ṣeré dáadáa tàbí tẹ ọyàn rẹ̀ dáadáa lásìkò ìbálòpọ̀? Ọ̀dà náà àkíyèsí wo lo máa ń ṣe lásìkò tí wọ́n bá ń tẹ ọyàn ọ̀hún tàbí yes nìkan ló máa ń ṣe lásìkò tí wọ́n bá ń tẹ̀ ẹ́? Ó yá ẹ wá gbọ́ àwọn àǹfààní méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà lára kí ọkùnrin tẹ ọyàn obìnrin tàbí fi ọyàn obìnrin ṣeré lásìkò ìbálòpọ̀. Bá ń wá tákàdá àti gègé kọ̀wé, ilé ẹ̀kọ́ yá lọ́jọ́ tèní. Ìrírí ayé TV àwa làgbà. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ àbẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì tá a wà yìí, ẹ má ṣe iyèméjì. Muhammadu Akóredé Baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà, òun lorúkọ tèmi ń jẹ́. Kó má yà yín lẹ́nu, orí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV lọ́hùn-ún àti orí ìkànnì Ìrírí Ayé TV tá a wà nínú rẹ̀ yìí, àwa ni Ọlọ́run ọba jogún ìkànnì méjèèjì yìí fún, tá a ti ń pèdè àrà tẹ́ ẹ sì ń rí àwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan kọ́ níbẹ̀. Bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlákàlà kan tẹ́ fẹ́ mọ̀ nípa ìtumọ̀ rẹ̀, ẹ jẹ́ a jọ fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ, ẹ mọ́ pè mí. Ìyẹn lórí nọ́mbà yìí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Ṣùgbọ́n ẹ má gbàgbé ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ gbé wa, ẹ dákun ẹ fẹ̀mí ìmoore hàn, ẹ fi owó sórí ìbéèrè yìí fún ìrànlọ́wọ́ wa lórí ìkànnì méjèèjì ọ̀hún. Ẹ ṣeun púpọ̀. Ó yá, kí ni àwọn àǹfààní méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà lára kí ọkùnrin tẹ ọyàn obìnrin tàbí fi ọyàn obìnrin ṣeré lásìkò ìbálòpọ̀? Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò Ìrírí ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní àǹfààní àkọ́kọ́ tó wà lára kí ọkùnrin máa fọwọ́ pa ọyàn obìnrin tàbí fi ọyàn obìnrin ṣeré tàbí tẹ ọyàn obìnrin dáadáa lásìkò ìbálòpọ̀, òun ni pé kì í jẹ́ kí ọyàn máa kan obìnrin, kò ní jẹ́ kí ọyàn tún máa dun obìnrin ọ̀hún. Torí tí obìnrin bá ti ní ìbálòpọ̀ tipẹ́ tó ṣe ń pé kò rí ọkùnrin kan fọwọ́ pa ọyàn yìí, bẹ́ẹ̀ sì ni kò rí ọkùnrin kan tẹ ọyàn yìí, irú obìnrin bẹ́ẹ̀ ọyàn ọ̀hún yóò mọ kán, bẹ́ẹ̀ ni ọyàn ọ̀hún yóò mọ dùn. Téèyàn kan bá lọ ṣe mistake fọwọ́ kan ọyàn yìí lásán, ẹ rí i pé irú obìnrin bẹ́ẹ̀ yóò kanra débi pé yóò fẹ́ gba ẹni tọ̀hún létí. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀, ẹni kó máa fi ọyàn rẹ̀ sílẹ̀ kí ọkùnrin máa tẹ̀ dáadáa lásìkò ìbálòpọ̀, ẹni kó máa yọ̀ǹda ọyàn yìí kí ọkùnrin máa fi ṣeré lásìkò ìbálòpọ̀, kí ọyàn ọ̀hún kó má máa kán, kí ọyàn ọ̀hún kó má máa dùn. Ẹ bá mi ṣèyẹn léní nínú àwọn àǹfààní tó wà lára kí ọkùnrin tẹ ọyàn obìnrin lásìkò ìbálòpọ̀. Kí wá ní ẹlẹ́ẹ̀kejì? Mò ń padà bọ̀ sórí ètò Ìrírí ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì tó wà lára kí ọkùnrin tẹ ọyàn obìnrin tàbí fi ọyàn obìnrin ṣeré lásìkò ìbálòpọ̀, òun náà ní pé kò ní jẹ́ kí ìdọ̀tí máa dúró nínú iṣan ara obìnrin ọ̀hún. Torí tí ẹ̀jẹ̀ bá ń ṣàn dáadáa nínú iṣan ara, kò ní jẹ́ kí ìdọ̀tí dúró nínú iṣan ara ọ̀hún. Níbi títẹ ọyàn yìí ni ó jẹ́ kí ẹ̀jẹ̀ máa ṣàn dáadáa nínú iṣan ara rẹ̀, ẹ̀jẹ̀ yóò sì máa fọ gbogbo ìdọ̀tí tó wà nínú iṣan ara rẹ̀ jáde. Ìwọ náà rí pé àǹfààní bàǹtàbàǹtà ló wà nínú kí ọkùnrin kó fi ọyàn rẹ̀ ṣeré. Ìwọ náà rí pé àǹfààní bàǹtàbàǹtà ló wà tó o bá yọ̀ǹda ọyàn rẹ̀ kí ọkùnrin tẹ̀ dáadáa, ìyẹn lásìkò ìbálòpọ̀. Ẹ bá mi ṣèyẹn ní méjì. Kí wá ní àǹfààní kẹta tó wà nínú kí ọkùnrin tẹ ọyàn obìnrin? Ẹ wò, ẹ jẹ́ ń dátọ́ díẹ̀ mi náà, mò ń padà bọ̀ sórí ètò Ìrírí ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹta tó wà lára kí ọkùnrin tẹ ọyàn obìnrin lásìkò ìbálòpọ̀, òun náà ní pé tí ọkùnrin bá ń tẹ ọyàn yìí, yóò máa jẹ́ kí obìnrin tètè mọ̀ bóyá àìsàn kan ti wọnú ọyàn yìí. Torí oríṣiríṣi àìsàn ni máa ń wọnú ọyàn fún obìnrin. Ṣùgbọ́n lásìkò tí ọkùnrin bá ń tẹ ọyàn yìí, àbí lásìkò tí ọkùnrin bá ń fi ọyàn yìí ṣeré, àkíyèsí tó yẹ kó o máa ṣe ni pé ṣé ń dùn ẹ́ ni kàbí ń dùn mẹ́? Àkíyèsí tó yẹ kó o máa ṣe ni pé báwo ni fi ń dùn ẹ́ gbà? Kì í ṣe pé kó kàn máa ṣe ó ti yé èèyàn ara lé. Torí obìnrin míì oríṣiríṣi ríngítònù ni
kán mọ́ fọwọ́ kàn báyìí ni yóò mọ pariwo lálálá ni àbí kọ́lọ́run ṣàánú wa. Èyí tó fi mọ pariwo yìí àkíyèsí àkọ́ pé kó mọ́ pariwo ó ti wà bẹ́ẹ̀ ni yóò dùn mọ́ ẹ náà ni bó bá tiẹ̀ fẹ́ dùn ẹ́ yóò mọ dùn ẹ́ yóò tún mọ dùn mọ́ ẹ náà ni ṣùgbọ́n máa ṣàkíyèsí báwo ni fi ń dùn ẹ́ gbà ṣé kìí ṣe pé àìsàn kan ti wọnú ọyàn rẹ yìí. Àkíyèsí tó yẹ kó o mọ ṣe nù lásìkò tí wọ́n bá ń fi ọyàn rẹ ṣeré lásìkò tí wọ́n bá ń tẹ ọyàn rẹ. Ẹ ló di mẹ́ta kí wá ní ẹlẹ́ìkẹrin mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àǹfààní ẹlẹ́ìkẹrin tó wà lára kí ọkùnrin tẹ ọyàn obìnrin tàbí fi ọyàn obìnrin ṣeré òun ni pé tí obìnrin bá gbà kí ọkùnrin máa tẹ ọyàn rẹ̀ lásìkò ìbálòpọ̀ yóò máa jẹ́ kí ara obìnrin ọ̀hún jí pépé sí ìbálòpọ̀ yìí. Ẹ rí i pé obìnrin míì tí kinní yìí ò bá sí lára rẹ̀ yóò kàn máa ṣe díẹ̀díẹ̀ lórí pápá ni yóò máa ṣe tiẹ̀tiẹ̀ lórí pápá. Ìwọ ọkùnrin tó bá rí i pé obìnrin ọ̀hún ń ṣe díẹ̀díẹ̀ lórí pápá ihun tó yẹ kó o ṣe òun ni pé kó o plọ́ọ̀gì rẹ̀. Báwo ló ṣe plọ́ọ̀gì rẹ̀? Ìwọ kàn gbá wọn táyé kẹ́yìn rẹ̀ mú kó o fi ṣeré. Tó o bá fi ṣeré tó ń tẹ̀ ẹ́ látara títẹ̀ yìí ara obìnrin ọ̀hún yóò jí pépé sí ìbálòpọ̀ yìí. Òun ti ń ṣe díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ ó tún wá rí i pé striker burúkú ni. Àǹfààní ẹlẹ́ìkẹrin nù tí obìnrin bá gbà kí ọkùnrin máa bá a fẹ́ tẹ ọyàn rẹ̀ lásìkò ìbálòpọ̀. Kí wá ní ẹlẹ́ìkarùn-ún mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Èyí ni àǹfààní ẹlẹ́ìkarùn-ún tó wà lára kí ọkùnrin tẹ ọyàn obìnrin lásìkò ìbálòpọ̀. Wọ́n ní tí obìnrin bá gbà fún ọkùnrin tí ń tẹ ọyàn rẹ̀ lásìkò ìbálòpọ̀ tí ń fi ọyàn rẹ̀ ṣeré dáadáa lásìkò ìbálòpọ̀. Wọ́n ní irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ àìsàn rọpárọsẹ̀ yóò jìnnà sí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀. Àìsàn rọpárọsẹ̀ yóò jìnnà sí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀. Ìwọ àǹtí mi tó ń gbọ́ mi ìwọ bẹbẹ yóò òrékè lẹ́wà òrékè lẹ́sẹ̀ òrékè nígbà àyà yọ̀ǹda igbá àyà rẹ sílẹ̀ kí wọ́n fi ṣeré lásìkò ìbálòpọ̀ kí àìsàn rọpárọsẹ̀ kó lè jìnnà sí ẹ. Ẹ ló di mélòó? Ó di márùn-ún tó túmọ̀ sí pé ó kù àǹfààní méjì. Mò ń bọ̀ kí n sọ méjì tó kù fún yín. Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ìrírí Ayé TV àwa làgbà. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì tá a wà yìí. Ẹ jẹ́ kí n sáré sọ méjì tó kù kó tó di pé ìmọ̀ dágbére lórí ètò. Wọ́n ní tí obìnrin bá gba ọkùnrin láyè tó fi ọyàn rẹ̀ ṣeré tó tẹ̀ dáadáa lásìkò ìbálòpọ̀ kò ní jẹ́ kí àìsàn jẹjẹrẹ kó wọlé sára obìnrin ọ̀hún torí pé kíni yóò máa dènà àìsàn jẹjẹrẹ tí yóò ṣe obìnrin ọ̀hún. Ìwọ àǹtí mi gbìyànjú yọ̀ǹda ọyàn rẹ sílẹ̀ kí bàbá ọmọ rẹ kó fi ṣeré dáadáa. Ìwọ náà tó ò tí ì bímọ yọ̀ǹda ọyàn rẹ sílẹ̀ kí ara àbí kó fi ṣeré dáadáa. Kódà gan tán bá fẹ́ gbé e hánu ìwọ gan ni kó bá wọn tì í bọ̀ kí wọ́n gbé e hánu. Àǹfààní tó pọ̀ níbẹ̀ fún ẹ. Kí wá ní ẹlẹ́ìkeje? Ẹ jẹ́ n sáré sọ. Àǹfààní ẹlẹ́ìkeje òun ni pé wọ́n ní tí ọkùnrin bá ń tẹ ọyàn obìnrin yìí yóò máa jẹ́ kí ẹ̀jẹ̀ máa ṣàn dáadáa nínú iṣan. Ó jẹ́ mọ́ èyí tá a sọ lókè lọ́hùn ipe yóò máa fọ ìdọ̀tí lọ. Ọ̀nà tí ó gbà máa fọ ìdọ̀tí yìí lọ ni pé ẹ̀jẹ̀ náà yóò máa ṣàn dáadáa tí wọ́n bá ń tẹ ọyàn yìí tí wọ́n ń fi ọyàn yìí ṣeré yóò máa jẹ́ kí ẹ̀jẹ̀ máa ṣàn dáadáa nínú iṣan ara rẹ̀. Ṣùgbọ́n àwọn ọkùnrin míì bàjẹ́ o torí tá a bá ń sunkún ká máa ríran. Gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa tẹ́ wà létí ìgbọ́ àwọn ọkùnrin míì bàjẹ́ o tán bá gbá kinní yìí mu àfi bí ń pọ́n mu ọsàn ni. Ẹ má jẹ́ kó tún pọ̀ jù ẹ̀yin ọkùnrin ẹ má torí yìí tí mo sọ lórí ètò yìí kẹ́ ẹ lọ tẹ kinní yìí ní tẹ̀kútẹ̀ o. Ẹ dákun torí ìtọ́lọ́hún. Ìwọ náà àǹtí mi tó ń gbọ́ mi tó bá rí pé kinní yìí wọ́n ti ń tẹ̀ ní tẹ̀kútẹ̀ torí ẹlòmíì ó lè jẹ́ àǹfààní ẹyọ̀kan tó ní náà nù. Kò sí gbogbo ọ̀nà yóò fi lo àǹfààní yìí toró ti mọ̀ pé òun ò ní débẹ̀ mọ́ àfi k'Ọlọ́run gbà yín lọ́wọ́ gbogbo àwọn oníṣìná yìí. Fún ìdí èyí ẹ má jẹ́ kí jù wọnú kinní yìí. Ẹ má jẹ́ kí jù wọnú rẹ̀. Ẹ má tẹ kinní yìí ní àtẹ̀jù. Ẹ fi ṣeré níwọ̀ntúnwọ̀nsì ẹ̀yin bọ̀dá mi tẹ́ ń gbọ́ mi. Ẹ tẹ kinní yìí níwọ̀ntúnwọ̀nsì kó mọ́ lọ jẹ́ pé jù yóò tó wá wọnú rẹ̀ kó mọ́ lọ kó ìpalára bá àǹtí mi tó ń bá ṣeré. Ǹjẹ́ àǹfààní méje tí ń bẹ nínú kí ọkùnrin tẹ ọyàn obìnrin kí ọkùnrin fi ọyàn obìnrin ṣeré òun ni mo gbé wá sí orí ètò lọ́jọ́ tèní. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí
kẹ́sì mọ́ gbàgbé ẹ mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Mo ní orí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV lọ́hùn-ún àti orí ìkànnì Ìrírí Ayé TV tá a wà ń bí. Àwa lọ́lọ́run jogún méjèèjì fún, àwa là ń pèdè ara níbẹ̀ kí o bá mi Elédùà kó mọ́ padà lẹ́yìn wa. Bóyá ẹ bá ní ìbéèrè kan sí ìkejì, àbẹ́ láwọn àlá kan tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, àbẹ́ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, ẹ jẹ́ á jọ fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí WhatsApp. Ọ̀rọ̀ ní kẹ́sàn ẹ mọ́ pè mí. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọ etí ikú tẹ́ ń pè mí, mi ò ní gbé, ẹ kàn pè títí yóò sùn yín ni, kì í ṣe ti ìgbéraga, mo ti mọ́ ń sọ kalẹ̀ fún yín ni. Ẹ mọ́ pè mí, ẹ̀yin kàn sọ̀rọ̀ ránṣẹ́ sí mi lórí WhatsApp. Tí mo bá ti rí màá dá yín lóhùn. Ìyẹn lórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 01 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa làgbà. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèmi, mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ wò. Ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní ní débà o. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọmídà. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tààrò. Ìpàdé mi àti yín, ó tó di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ìrírí Ayé TV àwa làgbà.